now èmi náà mọ̀ pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ táwọn èèyàn ní láìkì ni o wọ́n tiẹ̀ ní fẹ́ gbọ́ mo dẹ̀ mọ̀ pé wọ́n máa ṣẹ́ẹ̀kì wọ́n máa bú ìbú I don't care. Why will you care? O ò lè care. Báwo ló ṣe máa care? Ẹ̀yin mùsùlùmí ó dá nígbà táwọn èèyàn bá ń sọ pé ẹ̀sìn yín ó dá nígbà táwọn èèyàn bá ń sọ pé ẹ̀sìn yín ìmọ̀ líle ni ẹ̀sìn jàgídíjàgan ni tẹ́yìn ń pákéjì ẹ̀ tẹ́ sọ pé ẹ̀sìn àlàáfíà ni tẹ́ sọ pé kì í ṣe ìmọ̀le kì í ṣe ẹ̀sìn jàgídíjàgan ó dá àwọn ìwà tẹ́ ń gbé yọ wọ̀nyí àwọn ìwà tẹ́ ń wù yìí ṣé ẹ̀kọ́ ò ti fi ojú múmu ṣé kò ti fi hàn kí ló ṣe ẹ̀yin mùsùlùmí tó jẹ́ pé bí wàhálà bí ogun bí rògbòdìyàn kí ẹ ṣáà máa da ètò àlàáfíà láàmú òun ló jẹ́ iṣẹ́ ló jẹ́ ojúṣe fún yín báyìí tẹ́mú ní bàdà tẹ́mú lọ́kùnkúndùn kí ló dé tẹ́ ẹ̀ gbajúmọ̀ ẹ̀sìn yín ṣé kò sí vision ẹ̀ ní vision ni ẹ̀ ní ìran ni ẹ̀ ní mẹ́sẹ̀gì ni tẹ́ ẹ̀ kọjú mọ́ ẹ̀sìn yín ṣé kò sí ohun tẹ́ lè preach fáwọn èèyàn mọ́ nínú ẹ̀sìn yín ni àbí bò tó ṣe jẹ́ pé bọ́n ṣe ń gé yín lọ́wọ́ lẹ̀ ń bọ̀ wùkà ègbèyàn tẹ̀ bá ṣe ń pa kan ẹ tún kó nọ́mọ̀ míì láti máa rú sókè ṣé ó láwọn tó gbádùn ṣá nínú ìlànà mùsùlùmí yìí ọdún tí n bá máa kíyèsí ná tí n bá ṣe wò àwọn tó yẹ kí n fọ̀wọ̀ fún nínú àwọn mùsùlùmí bàbá Ònòdodo TV àfáà kò máa dùn bàbá Akéwùgbà Gold mo sì rí àwọn yẹn gẹ́gẹ́ bí àwọn tó bẹ̀rù Ọlọ́run tí wọ́n dẹ̀ ń practice àlàáfíà nínú ìlànà Islam but ṣẹ́rí tí n bá ní 100% mùsùlùmí ádìlẹ̀ máa fi rí 5 tó gbádùn tí wọ́n fi làákàyè àti ìbẹ̀rù Ọlọ́run jọ́sìn ẹ̀sìn tí wọ́n sọ pé àwọn gbàgbọ́ táwọn ń tẹ̀lé àbí kí ni gbogbo rádaràda tẹ́lẹ̀ náà tún sọ yìí ó wá ní òní kíá èpè ní kọ́kọ́ ló máa forí ẹ̀ gbà ó máa forí ẹ̀ gba ègún gan pàápàá ẹ wo gbogbo ènìyàn ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù ẹ wá lọ gbọ́ ohun tí àfáà yìí sọ ẹ wá gbọ́ ohun tí bàbá takùn ti Jésù náà tí wọ́n sọ lẹ́yìn ìgbà tí àfáà yìí tó sọ wótòwótò ẹ̀ tán ẹ ṣé yóò dára fún wa ẹ má gbàgbé ẹ bá mi pín fídíò yìí káàkiri ẹ̀yin náà ẹ sọ ìwọ ọkàn yín bákan náà ó yá lókè lọ́run. àwọn Yorùbá bọ̀ wọ́n ní olóòótọ́ kì í lẹ́ni yes but ó máa ní lọ́dọ̀ Ọlọ́run kírísítẹ́nì ti tò ní o síwájú kánábì ò tó dé àwọn èèyàn kọ́ là ń sọ nígbà tánábì wa Muhammad ti dé òjíṣẹ́ gbogbo ayé òjíṣẹ́ ńlá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam mùsùlùmí tó bá já sí kó bá mọ iṣẹ́ tọ́lọ́run bá fi ànábì ṣe pẹ̀lú iṣẹ́ tó ràn kò ní gbúrò ànábì àfi kó yóò bọ́ ànábì sallallahu alayhi wa sallam náà gbogbo kírísítẹ́nì tó wà láyé lónìí tí ò ṣe Islam wallahi ní ẹ̀sìn kírísítẹ́nì ò lẹ́sìn ẹ̀sìn àgbélẹ̀rọ ni kò yàtọ̀ sí ẹ̀sìn ìbílẹ̀ àṣìṣe torí ẹ̀ náà lọ́ fi jọ wọ́wọ́ kírísítẹ́nì ẹ̀sìn alágbélébù ni wọ́n pé o ni wọ́n ń ṣe kò kí ń ṣe tọ́lọ̀ ní kí wọ́n ṣe kán fi hàn wá ìdẹ́ ń ṣe yẹn sọ́nà ló pa yín láṣẹ Ọlọ́run pa yín ìdẹ́ ń ṣe kò kí ń ṣàṣẹ Ọlọ́run ọba òun lẹ́ ń tẹ̀lé wáyé tẹ́ ṣe wá ń pè lẹ́sìn Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run ọba dà nínú kẹtẹ́ ń ṣe níbo lọ́lọ́run bá ti pa yín láṣẹ pé kẹ́ máa pàtẹ́wọ́ níbo lọ́lọ́run bá ti pa yín láṣẹ pé kẹ́ máa kọrin níbo ló ti pa yín láṣẹ pé kẹ́ máa jó níbo ló ti pa yín láṣẹ kẹ́ máa fẹsẹ̀ kílẹ̀ níbo ló ti pa yín láṣẹ pé kẹ́ ní kwaya kẹ́ láwọn olórin kẹ́ ní gbogbo níbo ló ti pa yín láṣẹ pé kẹ́ lùlù ṣé Jésù ọmọ Màríàmù ṣe nígbà tó wà láyé orin wo ló kọ ṣọ́ọ̀ṣì wo ló ti kọ ìlú wo ló lù ta làwọn onílù ẹ̀ níbo ló ti pàtẹ́wọ́ níbo ló ti jó ẹ̀dẹ̀ sọ wípé Jésù lẹ́ ń kọ́ sí ibo lẹ́ ti wá kọ́ sí ẹ̀ gbogbo náà ṣe nínú church lẹ́nìí kò sí kankan bẹ́ẹ̀ tí Jésù ṣe rí kò ṣe é rí àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn disciples wọn ṣe é rí ẹ̀dẹ̀ náà kọ́ ṣe abáwáṣẹ́ wà ní àwọn tí wọ́n ń kọ́ ṣe Jésù níbo lẹ́ ti kọ́ ṣe ibo ló ti jọ́ Jésù forí kanlẹ̀ ó kírun bo lẹ́yìn tí ń kí Jésù sọ pé ọ̀kan ṣoṣo lọ́nà èyí ní mẹ́ta ni ntí Jésù wílẹ̀ wí ntọ́lọ́hun ò sọ lẹ́ sọ ẹ̀dẹ̀ lẹ́ kọ́ ṣe ẹsẹ̀ yọ kan tọ́lọ́wọ́ bá lékè ọlá dárúkọ òun náà lẹ́sìn Islam ẹ̀sìn Islam nìkan ni ọlọ́ni inna ad-dina inda Allahi al-Islam ọlọ́ni dájúdájú ẹ lọ mọ̀ èèyàn mara ayé gbogbo èèyàn àtàlìjànú ẹ lọ mọ̀
ẹ̀sìn ẹyọ kan tó wọn lọ́wọ́ bá àlékè ọlá tó wọn tẹ́wọ́ gbà lọ́wọ́ yín tó bá dijọ́ gbẹdà kíámà ẹ̀sìn Islam ni ó nìkan ẹ̀sìn tó wọn ti ń bẹ lọ́dọ̀ wọn lọ́hùn ìtumọ̀ ẹ̀ ní pé ẹ̀sìn kan ṣoṣo òfin kan ṣoṣo tóun fi lélẹ̀ látijọ́ tóun ti dọ́mọ ànábì Ádámà ẹ̀sìn Islam nìkan ni gbogbo eléyìí tó kù ẹbí wọn léèrè níbo lẹ ti rí níta ẹ̀ ṣe ń bẹ kí ló dé tí gbogbo nǹkan tẹ̀ ń ṣe tí ò jọra wọn kò sí mùsùlùmí tí ó kírun láyé gbogbo bí kíbi náà bá ti kírun láyé lónìí ó ka Suratul Fatiha ọ̀ràn yẹn ni túláàsì ní kí lójú orí bẹ́ẹ̀ òfin Ọlọ́run ni kìí sóyè yẹn. ó ní fọlọ́n lókè ọ̀run o mo kí gbogbo ojú gbogbo ọkàn tó wò mí nífà àkókò ṣòfò gbogbo yín lẹ ti gbọ́ fídíò tí mo play síwájú yìí àáfàá yìí mi lè sọ pé challenge wa torí ẹni tó lóun ò fẹ́ ìbú àti èpè èbú náà ló ń bú báwa kristẹni ò níyẹn àwa ò ní gbé èbú a ò dẹ̀ ní ṣépè ẹ̀kọ́ ló fẹ́ kọ́ a ó dẹ̀ kọ́ ẹ dáadáa kọ́lọ́run ó jẹ́ kó yí ẹ ó dùn mí kó wọ́n ti kó yín sí gbó gan wọ́n mà ti kó yín sínú gbó gan o bọ̀tẹ́ bá kọ́yàn ní ìkẹyàn náà máa ń tún rẹ̀ kọ́ ni gbogbo ẹ̀yin tẹ́ bá máa ganu èpè ẹ farabalẹ̀ kẹ́kọ̀ọ́ kẹjẹ́ adélẹ̀ kẹ wò bóyá tó yẹ ká ṣépè tó bá yẹ kó ṣépè ìwọ̀nba tí ìwọ àti àwọn ẹbí òórùn náà ni kó ṣẹ́ torí pé yín ò ṣe kankan lọ́dọ̀ tiwa rárá àtọ̀ gẹ́gẹ́ bí àáfàá yẹn bó ṣe béèrè ìbéèrè ẹ jẹ́ máa mú lọ́kọ̀ọ̀kan ó ní ànábì òjíṣẹ́ gbogbo ayé ni lára sí gbogbo ayé ó ti pẹ́ táwọn èèyàn ti ń challenge yín lórí mídíà pé ẹ proof nǹkan márùn tó dáa tí ànábì ṣe àárí nǹkan kan àárí proof kankan ju wípé ànábì kọ́ wa bá a ṣe ń tọ̀ ọkọ̀ wa bá a ṣe ń yàgbẹ́ ọkọ̀ wa bá a ṣe ń sìnkú ọkọ̀ wa bá a ṣe ń wẹ òkú ọkọ̀ wa bá a ṣe ń wẹ ṣòkòtò bá a ṣe ń ṣe gbogbo ẹ̀ lọ ẹni rán sí gbogbo ayé kí ni nǹkan pàtàkì tó ṣe Jésù tẹ́ni wọ́n rán sí gbogbo ayé òun ló mú nípasẹ̀ kìrìsìtẹ́nì òun ni ìwòsàn ti wọ̀lú nípasẹ̀ kìrìsìtẹ́nì òun ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀làjú òun ló ti wọ̀lú ẹ lọ béèrè tí ò bá yé yín then mo tẹ̀síwájú nínú ìbéèrè yín ẹni ànábì wọ́n máa ń yòǹbó ẹ̀ téèyàn bá gbọ́ yóò sọ pé kí àti ọ̀là kó máa bá so yẹ kéèyàn tó máa ṣàdúrà fún ẹni tó fẹ́ gbààyàn là now ṣe question no ẹni tó ń gbẹ̀ ẹ́ là kó tó máa gbàdúrà fún ṣe mọ̀ pé àṣìwí ni àṣìsọ ni ẹ dárúkọ Jésù kí n ṣe máa gbàdúrà pé Olúwa jẹ́ kí àti ọ̀là máa bá Jésù kò possible mo tún tẹ̀síwájú ó ní gbogbo kìrìsìtẹ́nì tó bá wà láyé tí ò bá ti gba Islam ó ní kò ní ẹ̀sìn fine a lè gba Islam kìrìsìtẹ́nì kìí ṣe ẹ̀sìn ẹ tún fi wá wé oníṣẹ̀ṣe fine àgbà bẹ́ẹ̀ èmi ló tún wá sọ pé oníṣẹ̀ṣe tún dáa ju Islam lọ kìrìsìtẹ́nì àwa máa ń yin Ọlọ́run ni n ta lè fi qualify ta lè fi pèlédè Yorùbá ni pé ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn ìbílẹ̀ ẹ̀sìn Islam no ẹrú ló máa ń sìn that's why tẹ́yìn ṣe ń sìn ẹ̀ ń sìn olúwa yín Allah which is Allah lẹ́yìn ń sìn àwa yìn ni à ń yin Ọlọ́run ni àwa kì í sìn náà tí Allah yín bá sọ pé ẹ̀sìn kan ṣoṣo ló máa tẹ́wọ́ gbà ẹ correct àwa ò tẹ̀lé Allah kì í ṣe Ọlọ́run màá sáré play fídíò kékeré kan fún ẹ kan pé Allah kì í ṣe Ọlọ́run yàtọ̀ sí Allah ó design religion tiẹ̀ pé kẹ́ ẹ máa sin òun ẹ má dẹ̀ kọjá àyè yín ẹ̀sìn Islam yẹn nìkan ló wọ́n tẹ̀wọ́ gbà lọ́wọ́ yín ó correct sáré wo fídíò yìí. má pe Allahu ní God má pe Allahu ní Lord má pe Allahu ní nǹkan kan nínú gọ́ọ̀dù lọ́ọ̀dù àbọ̀lọ́hún máa sọ pé Allah. ó ti rí from reliable source ẹni tó jẹ́ pé scholars nínú Islam lójooyè yín pé Allah kì í ṣe God kì í ṣe Lord kì í ṣe Ọlọ́run Allah ni ó yàtọ̀ sí tiwa àwa ò sìn ẹrú ló máa ń sìn now ẹ̀hún tí àwa ní tí ò bá yẹ ó ní way of life bí a ṣe gbọ́dọ̀ gbé ìgbé ayé ní à ń pè ní Kristẹni kí Christian gan dẹ̀ tó dé ó ní òfin yẹn ti wà ntẹ gbọ́dọ̀ ṣe rè ntẹ gbọ́dọ̀ ṣe rè bẹ́ẹ̀ sì gbọ́dọ̀ rìn rè lẹ́yìn yẹn àwọ̀ wà á máa yin Ọlọ́run a máa yin a máa fi lu àtijọ́ tó lórí yẹn máa fi hàn nísìnyí a máa fi yin Ọlọ́run wa
àwọn babaláwo gan tó ń bú àwọn náà máa ń sọ̀rọ̀ débi kan sẹ́yìn bá kí fáwọn títí wọ́n ní babaláwo ó yin Ifá ó yin Olódùmarè ẹ̀yin lẹ̀ ń sìn o ẹ̀yin lẹ̀ lẹ́sìn ẹnikẹ́ni ọba yín dù rárá àti rárá. jẹ́ n tẹ̀síwájú nù béèrè rẹ̀ ó ní ẹ̀sìn àgbélébú ó ní ẹ̀sìn kìrìsìtẹ́nì fine ó correct but ẹ̀sìn Islam ìyẹn jẹ́ ẹ̀sìn Allah ó jẹ́ ẹ̀sìn sìgìdì òòṣà tó lọ́wọ́ méjì ní sáìdì kan tó wá ru ìràwọ̀ àtòṣùpá sórí ọmọ Saudi tọ́lẹ̀sìn wọ́n ti gbé wá fún yín ìjàlẹ̀ sọ́dà nísìlẹ̀ ń pariwo ṣé àwọn ms bàbá sáwọn náà sọ̀rọ̀ ni àbẹ́ ẹ̀dùn ọmọ Saudi mọ̀ ẹ̀dáwòrán wọn mọ̀ ṣé wọ́n lóhun wọn ní ẹ sáàrí now ó yàtọ̀ ẹ̀sìn àgbélébùú làwa ń sìn òun lọ́dẹ̀ fọ́ọ̀mù 4 cardinal point ní gbogbo ayé làárán kìrìsìtẹ́nì sí the book of John 3:16 nítorí tí Olúwa fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni pé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kó má bàa ṣègbé bọ̀ kó lè ní ìyè àìnípẹ̀kun now Jésù làárán sí gbogbo ayé kì í ṣe ànábì baba ńlá mistake lẹ́ ń ṣe kò sí nǹkan kan tánàbí perform tó jẹ mọ́ gbogbo ayé a gbọ́dọ̀ máa mẹ́wùnú bọ ìwà àbàjẹ́ rẹ̀ níbí á dàbí ẹni pé mo insult ẹ̀ ẹ̀yin náà ti gbọ́ díẹ̀díẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì báyìí tó mo tún tẹ̀síwájú lórí rẹ̀ níbo ni a ti lè rí àtẹ́wọ́ orin ijó àti ìlù ibí ni kò mú báírò báyìí kò dẹ̀ kẹ́kọ̀ọ́ mo fẹ́ fi àwọn ibì kan hàn ọ́ níbo la ti lè rí àtẹ́wọ́ orin àti ìlù Psalm 47 verse 1. ẹ̀yin ènìyàn gbogbo ẹ sápẹ́. ẹ̀yin ènìyàn gbogbo ẹ sápẹ́ ẹ pa àtẹ́wọ́ tí kò bá yé ẹ lọ wo English version wọ́n á sọ fún ẹ pé ó yí everyone clap ẹ̀yin ènìyàn gbogbo ẹ sápẹ́. ẹ fi ohun ayọ̀ hó ìhó ìṣẹ́gun sí Ọlọ́run. now ká fi ohun ayọ̀ hó ìhó ìṣẹ́gun sí Ọlọ́run that's àtẹ́wọ́ Matthew 26 yes. nígbà tí wọ́n sì ń kọrin ìyìn tán. Matthew 26:30. nígbà tí wọ́n sì kọrin ìyìn tán. Jésù àtàwọn ọmọ ẹ̀yìn ẹ̀ nígbà tí wọ́n kọ orin ìyìn tán. wọ́n jáde lọ sórí òkè Olífì. wọ́n jáde lọ sórí òkè Olífì torí òun gbé síra wọn báyìí àwọn ẹ̀kọ́ tán kọ́ yín ni pé àwọn kìrìsìtẹ́nì tó dé láyé ànábì láéláé kìrìsìtẹ́nì kankan ò dé lẹ́yìn ànábì Mùhámádù rárá o 600 years tí Jésù ti lọ tí kìrìsìtẹ́nì ti parí iṣẹ́ tá a ti pe kìrìsìtẹ́nì ní orúkọ ní Antioch kí a tó mẹ́ta ń pè ní ànábì Mùhámádù ẹ lọ bèrè o ànábì Mùhámádù ni first person tó kọ́kọ́ kírun gbogbo ètò ní Jésù kírun yẹn kò sí ní tó jọ o Jésù ò kírun rárá o mo sì ń bọ̀ lórí ìyẹn jẹ́ kí n máa bá lọ lórí àwọn orin Psalm 150. ẹ fi ìyìn fún Olúwa. ẹ fi ìyìn fún Olúwa. ẹ fi ìyìn fún Ọlọ́run nínú ibi mímọ́ rẹ̀. yes o. yìí nínú òfurufú ojú agbára rẹ̀. ẹ kàwé. yìí nítorí iṣẹ́ agbára rẹ̀. ẹ kàwé. yìí gẹ́gẹ́ bí títí tóbi ńlá rẹ̀. ẹ kàwé. fi ohun ìpè yìn. fún ìpè yìn. fi ohun èlò orin àti dùrù yìn. fún ohun èlò àti dùrù yìn. ìlù àtijọ́ yìn. ìlù tó ní kò sí àtijọ́ lèmi ń kà fún ẹnu báíbù yẹn bó ṣe fi lélẹ̀ fún wa bọ́lọ́run tá àwa ń ké pé ṣe fi lélẹ̀ fún wa bí Jésù ṣe gbà lọ́wọ́ ẹ̀ bá a ṣe fi lélẹ̀ nìyẹn ẹ kàwé. fi ohun ọ̀nà orin olókùn àti fèrè yìn. ẹ̀yìn lára rò olóhùn òkè. ó ti tó 2 Chronicle nítorí àkókò 2 Chronicle 20:22 2 Chronicle 20:22. nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin yìí. nígbà tí wọ́n ń kọrin yìí. Olúwa yan ogun ẹ̀yìn wọ́n ń kọrin wọ́n ń jó ogun tó fẹ́ wá jà wọ́n àwa yan ogun àtẹ̀yìnjà sí wọn ẹ̀rí agbára tí ó wà nínú orin lọ́dọ̀ tí wọ́n ń bẹ̀rẹ̀ Psalm 100 verse 1 and 2. ẹ hó ìwà ayọ̀ sí Olúwa. ẹ hó ìwà ayọ̀ sí Olúwa. ẹ̀yin ènìyàn gbogbo. ẹ̀yin ilẹ̀ gbogbo ẹ̀yin orílẹ̀-èdè gbogbo yes. ẹ fi ayọ̀ sí Olúwa. ẹ fa ayọ̀ sí Olúwa. ẹ wá ti ẹ̀yin ti orin síwájú ẹ rẹ̀. wá ti ẹ̀yin ti orin sí iwájú rẹ̀ èmi ò mọ ibi tí wọ́n ti ń kọ́ yín lẹ́kọ̀ọ́ òdì tẹ́yìn náà ò lè pera yín Jésù ẹni Jésù lọ sí church pé Jésù lọ church Luke 2 verse 41 to 45. àwọn òbí rẹ̀ á sì máa lọ sí Jerusalem ní ọdọọdún. wọ́n máa ń lọ sí ṣọ́ọ̀ṣì lọ́dọọdún yes. sí àjọ ìrékọjá. inú àjọ ìrékọjá yes. nígbà tí ó sì di ọmọ ọdún 12. ẹ kàwé dáadáa. wọ́n gòkè lọ sí Jerusalem. táìmù yẹn ti lọ yes. gẹ́gẹ́ bí ìṣe àjọ náà. nígbà tí ọjọ́ wọn sì pé láti padà bọ̀. ọmọ náà dúró lẹ́yìn ní Jerusalem. Joseph àti ìyá rẹ̀ kò mọ̀. ẹ lọ sí verse 46 nítorí àkókò. ó sì ṣe lẹ́yìn ijọ́ mẹ́ta wọ́n rí i mú ní tẹ́ḿpìlì. kí ni à ń pè tẹ́ḿpìlì kí ni à ń pè synagogue kí ni à ń pè church. ẹ padà lọ kẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ oyè yín tí ò bá dẹ̀ yé yín Kùránì sì ní kẹ́ ẹ tọ̀ àwa onítìrà wa á túbọ̀ fi yé yín Luke 4 verse 14 to 16
ẹjẹ agbọn tó tó kàn bẹ. Jésù fi agbára ẹ̀mí padà wá sí Gálílì. Jésù fi agbára ẹ̀mí padà wá sí Gálílì. Òkìkí rẹ̀ sì kàn kálẹ̀ ní òkìkí rẹ̀ gbogbo kàn àgbègbè. káàkiri àgbáyé yes. Òun kọ́ni ní sínágọ́gù. mi ò mọ chọ́ọ̀chì tó tún fẹ́ kó lọ ó ń kọ́ni ní sínágọ́gù yes. À ń yìn lógo. à ń yìn lógo. láti ọ̀dọ̀ gbogbo àwọn ènìyàn wa. ẹ kàwé dé 16 yes. láti ọ̀dọ̀ gbogbo àwọn ènìyàn wa. Aha. ó sì wá sí Násárẹ́tì. Aha. níbi tí a gbé tọ̀ dàgbà. Yes. bí iṣẹ́ rẹ̀ ti rí. bí iṣẹ́ rẹ̀ ti rí. ó sì wọnú sínágọ́gù lọ. Aha, ó ní ọjọ́ wọnú ìsinmi. chọ́ọ̀chì lọ lọ́jọ́ ìsinmi Ó sì ó ti dìde. tó ń bẹ̀. now ẹ sọ fún mi pé Jésù kírun irun wo ló kí ṣé ṣubú yìí ni àbí àbí mọ́ngárìbì àbí àlà àbí kílẹ̀gbẹ̀ àbí ìzáì èwo ni Jésù kí ń bẹ̀ tẹ́lẹ̀ Jésù forí balẹ̀ ó kírun tí ẹ bá tiẹ̀ wá ń pọ́n tàn yẹn ẹ̀ lè má tanra yín mbolo sàlùwàlá náfìlà mélòó ló yàn fátíà wo ló fi parí rẹ̀ ẹ fẹsẹ̀ rẹ̀ hàn mí nínú Bíbélì yóò dára fún gbogbo ẹ̀yin tẹ́ ń wo kínní ẹ bá mi share dáadáa màá wá fi fídíò kékeré kan màá fi parí ẹ̀ fún ẹ àkókò ni ò sí mi bá túbọ̀ ṣàlàyé fún ẹ dáadáa ṣùgbọ́n mo sáré dẹ́ ẹ lóhùn torí àkókò yẹn ti lọ kí fídíò yẹn má bàa gùn jù nítorí àwọn tó máa fi dátà wọn gbọ́ fídíò tí màá fún ẹ gbẹ̀yìn Islam àfà àwọn tó jẹ́ kínní yín àwọn ni wọ́n sọ bàbá ànábì fúnra lára rẹ̀ kò gba Islam Abdultalib tó tó ànábì kò gba Islam gbogbo wọn pọ̀ nù náà rẹpẹtẹ gbọ́ fídíò kó mọ̀ pé ibi tí wọ́n gan lọ kò tí ì yẹ ọ rárá kó má jẹ́ inú náà yẹn kò tí ì ṣe pé kó má jẹ́ Kùránì sọ pé kọ̀kọ́ wọnú náná now ẹ fi tiyín ṣe tiyín ẹ̀kọ́ lára ń tán gbélé yín lọ́wọ́ tí ò bá yé yín ẹ̀tọ́ àwọn tó gbé fún yín lọ ẹ yé yọnu sọ̀rọ̀ kìrìsìtẹ́nì kẹ́ ẹ má bàa fi àbàrà kékeré kẹ́ ẹ má fi gbà ńlá sórí pé wọn àbúrò wọn ṣépè fún ọ ẹ̀yin lẹ máa ń ṣépè àwa kì í ṣépè àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú gbogbo wa ẹ bá mi wo fídíò yìí. bàbá ànábì inú náà lọ́wọ́ bàbá ànábì bẹ́ẹ̀ bàdì sáàkù tí ń sọ́fà lọ́wọ́ bàbá tó bí ànábì ó wà ní bàdì sáàkù tí ń sekínì tí ń sọ́fà lọ́wọ́ Abu Talib tó ṣàánú ànábì tọ́jú pé òun ní máa ń ṣòfófó àwọn kèfèrí fún ànábì tí máa ń fún jẹ tí ń fún mu ń bẹ ní bàdì sáàkù inú náà lọ́wọ́ Abu Jali ẹgbẹ́ bàbá ànábì ń bẹ ní bàdì sáàkù òun náà ń bẹ nínú.